àwọn àkúnà ti gbowó lọ́wọ́ wọn o àkúnà jẹ́ kó béèrè lọ́wọ́ pé àkúnà béèrè lọ́wọ́ pé owó tó fún mi sí pásò kan ni torí ọkọ̀ mo gbé fáwọn wọ́n jẹ́ pé wọn pé ọkọ̀ náà gbé fún mi wọ́n tún bò mí níbẹ̀ yìí wọ́n yanjú ẹ̀tọ́ àjọ ń lọ àti ṣeun nígbà tá à ń lọ bàbá yìí ti gbé wa kúrò ní gbogbo àjẹgúnlẹ̀ ó ti gbé wa lọ jìnnà nígbà tá a débi tá a máa lọ tá à ń lọ wọ́n ṣí géètì àwọn tó ṣí géètì ilé yẹn tóbi wọ́n ṣí géètì táwọn òbí báyìí àti ṣeun ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ó ti wà ní ọlá mo ní tó bá fẹ́ fi wá sí wọn kọ́ńkọ́ wọ́n ní kí ní sùúrù ni wọ́n ló fi wá sí wọn kọ́ bẹ́ẹ̀ ṣe ń wo bùnmi yẹn ó ní àyà débi pé òun ò fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ pàràpàrà àti bọ́lẹ̀ báyìí bọ́lẹ̀ ara àwọn méjì kan obìnrin ni wọ́n tẹ bá ń gbọ́ pé obìnrin clean àti ṣeun àwọn lédì clean láti irun orí wọn tó fi díẹ̀ tẹ̀lẹ̀sẹ̀ wọn clean débi pé ìkan ni wọ́n gba báàgì ìkejì máa bọ́ síta gbé drink lọ owó nǹkan kan pàǹtì tó wọ́ sí di gànṣẹ̀ gan làgàlàgà bẹ́ẹ̀ báyìí láàrin ó wá dì mọ́ máa yẹn dì mọ́ gbogbo wọn onídọ́wọ̀rì kọ́mi mo gbé èmi lóòrùn olóṣòwò wọn kọ̀ bọ̀ pẹ̀lú mo yà sí okay sir baby mo yà change kún baby mo yà bọ́ sí okay sir àwa jókòó nígbà tá a jókòó ó wá ń sọ fún wọn ó sọ language kan fún wọn wọn ni yẹn pé okay kì í ṣèdè kankan ẹ̀nà ni bí àwọn rẹ̀gíbígí tó gòlégólégólégólégólégólégólégégé àwọn ẹ̀nà yẹn ni òun ló sọ fún wọn ní okay sir ẹ̀nà náà fi ń sọ̀rọ̀ ń bẹ̀ okay sir náà jókòó wọ́n sọ pé kí ni ká ta fẹ́ jẹ ta fẹ́ mu èmi lè mi ò jẹ omi ní anything you give us we go eat now anything you give us we go eat ó wá dìde ó fẹ́ mi àti fúnmi sílẹ̀ mi táwa mo ní bùnmi tó bá fi aṣoògùn owó kọ́ ó ní wọ́n lè fi aṣoògùn owó kan ó ní kíni wọ́n èmi ò ṣe girlfriend wọn orí wọn tó wà pẹ̀lú wọn ni máyì lówó gan máyì clean gan ó ti jẹṣẹ classic ó fẹ́ jẹṣẹ local ni a wá sí rúbẹ̀ yẹn ló bá padà dé ló bá ní pé kí n jẹun kí n má wọrí pé tó má gbóúnjẹ dé òun máa taste pé òun ò pa mí okay clear what you want to help you do when you come this kind of place only after you eat when you know me I no want eat until we talk if I no want to make I tell you say I no want to make I go only you know if you tell me say you no want to only you know if you tell me say you no want do you must do bidi bawo only yes only you must do. What I need you for is you will be bringing ladies to this place. You will be bringing ladies. Only calm down. Only máa gbé wa lọ síbi tá ń lọ. Only tá bá ti débẹ̀. Only àwọn ọmọ máa convince wọn àwọn girls láti wá ṣiṣẹ́. Ó ní oníṣẹ́ tó máa ń bẹ̀ wọ́n iṣẹ́ òun gẹ́gẹ́ máa ń bẹ̀ wọ́n oníṣẹ́ ò làwọn ṣe olóṣó that is the job we give them. Ó ní oníṣẹ́ tó máa ń kọ́ àwọn ọmọ travel lọ sí abroad láti lọ ṣe ti ṣe mi iṣẹ́ ń bẹ̀ pé òun ní kinní níbẹ̀ náà kò sí wàhálà ń bẹ̀ aṣáà ń gbọ́ ti Libya à ń gbọ́ ti Cairo. Ó ní àti ṣe nígbà ìmì ohun tí ẹ̀mọ̀ kébì kan wà tó ń jẹ́ gbogbo lóyìnbó lè lóyìnbó ń jẹ́ oníṣẹ́ tó máa kò ní we must confuse them so olóhùn owó tó ń fún wa olówó iṣẹ́ wa ni ó ní ẹnì kọ̀ọ̀kan wá gbọ́dọ̀ wá ọmọ ó kéré jù 120 girls wá olóbìnrin nìkan ló ń fẹ́ ó ní so lórí àwọn tọ̀dọ̀ wọn kí n confuse wọn àbámúṣẹ́ ló kókò dùn àti ṣeun ká tó kúrò ń bẹ ó ní ká jẹun o pé ká fi fìrì pé òun lè pa wá ká jẹun ó
ó lóun ti fún wa lówó iṣẹ́ náà ó ní the money with you now it will be like maybe 3 or 4 mo ní 4 the money with you is 1 mo ní I will give you one more so making 200 you 400 ẹ lọ fi ṣiṣẹ́ wa when you bring those ladies I'm going to give you money bá ní mo ti gbọ́ àti ṣé bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn n bá kàn síta ó yá tàbí fẹ́ ṣe iṣẹ́ o iṣẹ́ kan wà dédé kan wà sweet mouth kátó fọ àwọn bíi 40 ti forúkọ lẹ́dọ̀dọ̀ òun wọ́n sọ ọ̀rẹ́ wọn pé káwọn jọ máa ṣe papọ̀ òun ò rẹ́ nìkan kan báwọn ṣe kún papọ̀ ni àwọn ṣáà láwọn bíi abẹ́ 60 táwọn rí mọ́tò náà fi wá kó àwọn ọmọ yẹn nígbà tó máa kó wọn wọ́n ṣàkó wọn lọ wọ́n rí èmi ni mo lọ rí àwọn òbí wọn àwọn èèyàn lọ mo lọ rí wọn ọmọ yín èyí kan gbá kan iṣẹ́ yẹn connection nìkan kan ní òkè kọ́ fún wọn lówó so wọ́n á fún wọn ní 20,000 naira each of them lọ fún àwọn òbí wọn wípé kàn lọ pé ibi iṣẹ́ ni pé kinní kan ẹlòmíì single mother ní ẹlòmíì but kò fẹ́ gbàlagbà ó fẹ́ àwọn obìnrin tó ṣì dáa tó ṣe kinní onígbọ̀n ìṣègùn ṣe kó wọn lọ ní àwọn bíi 60 àwọn òtẹ̀lé wọn náà tà wọn kó wọn lọ àwọn òbí tán kó wọn lọ so ti yẹn bọ́n jẹ́ kó yá wọn pé káwọn ká sọ pé àwọn ọmọ company wọn so àṣekọ̀ yẹn pé àwọn ọmọ company wọn àwọn òbí tán kó wọn lọ àtúbẹ̀rẹ̀ ẹ̀rọ mi àwọn ìgbà tó kó wọn dọ́hùn yẹn àwọn èèyàn ń pe àwọn èèyàn wọn ní fóònù tó máa fi pa àwọn èèyàn wọn ọmọ náà mà wọ́n ti pa àwọn o wọ́n ti pa àwọn o wọ́n ti pa àwọn o after 3 days wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn òbí wọn àwọ̀ ò mọbi tí wọ́n kó wọn lọ àti ṣeun later again ṣàkó ṣùkú tèmi ó ṣùkú èyàn tá a ṣe ń wá ó ṣùkú bí i 120 àbábẹ̀rẹ̀ again parapara táwọn wá ṣùkú bí i 60 àbábẹ̀rẹ̀ papọ̀ nígbà tó wáyà àríyàn bí i 20 ní gbogbo àdúgbò wa ọmọ ti fẹ́ tán bẹ́ẹ̀ tán wọ́n ti ríṣẹ́ 20 àríyàn bí 20 ó tó fún wọn 20,000 wọ́n lọ fáwọn òbí wọn wọ́n fáwọn náà lówó fáwọn òbí wọn 20,000 wọ́n fáwọn náà lówó kan fi ra aṣọ pé ọ̀n lọ fẹ́ lọ ṣiṣẹ́ ni wọ́n fi ra aṣọ kan fi tẹ́kẹ̀ ara wọn àti ṣeun bó ṣe ní pé káà náà àwọn náà gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ bó ṣe gbé wa ní mọ́tò nìyẹn àti ṣeun alẹ́ la gbéra lẹ́kùn bíbá alẹ́ la wọ bẹ̀ nígbà tá a wọ bẹ̀ ibẹ̀ dàbí new site ó dàbí ibi tí wọ́n kọ́ síbẹ̀ ó dàbí ibi tí wọ́n kàn ṣe kinní báyìí bí hostel wọ́n á kọ́ yàrá kan tọ́lẹ́tì kan yàrá kan tọ́lẹ́tì kan bẹ́ẹ̀dì wà nílẹ̀ àti ṣùn àwọn èèyàn wọ́n bá wọn lájọṣepọ̀ nígbà tí mo débẹ̀ ibo ni àwọn kìíní wà àwọn níbòmí làwọn yẹn wà ibi tí wọ́n ní síbẹ̀ kò sí state tí wọ́n ní kìíní yẹn sí best way kò sí ibi tí wọ́n ní sí ibi báyìí bá ṣe kọ́ débẹ̀ ó ṣe ṣáná ibẹ̀ yẹn dàbí new site ni bẹ́ẹ̀ ni wọ́n ní èèyàn bíi 5 ó lè bá wọn sùn kílẹ̀ tó sùn wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn mo ní wọ́n ní bẹ́ẹ̀ ni 5 bẹ́ẹ̀ tó bá ṣe customers ni tó bá dé báyìí máa kó aṣọ táwọn máa kó fáwọn ni àwọn máa bọ́ síta àbẹ̀rẹ̀ sí máa jùjì tàbí báwo ni ẹ̀ńdà tó bá ti di customer máa lò ẹ̀yìn nàyín kẹ̀ wọ́n ní jà wọn àbí tó ń ná wọn táwọn sì lẹ́bẹ̀ẹ́ ọkàn wọn tó wọn ọkàn wọn táwọn kó wá ọkàn wọn ti balẹ̀ àwọn náà mọ bíbà tẹ́tẹ̀lẹ̀ ẹ wá jẹ́ bọ́ọ̀sì brain yìí àmì ni wọ́n sọ pé ó ń sọ ẹnu ọ̀nà kí n bọ́ọ̀sì bọ́ọ̀bù yìí àmì ló ń sọ ẹnu ọ̀nà bẹ̀ àbí kí n bá sọ pé àmì uniform man ló ń sọ ẹnu ọ̀nà bẹ̀ because we don't know àmì we don't know anybody but uniform man ló ń sọ ẹnu ọ̀nà bẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ uniform man ló ń sọ ẹnu ọ̀nà bẹ̀ yẹn nígbà tó wá yá uniform man ló ń sọ ẹnu ọ̀nà bẹ̀ yẹn nígbà tó yá wọn ò lè jáde wọn ò lè wọlé wọn ò lè ṣe nǹkan kan àti ṣeun wọn ò bí ẹ̀dá kó sọ kó fẹ́ jáde wọn ò bí ẹ̀dá kó ló fẹ́ wọlé síbẹ̀ oúnjẹ tẹ́ máa jẹ wọ́n ń dáná ń bẹ̀ wọ́n ń ta ni o iye tó bá ti pa owó kò sẹ́ni tó fẹ́ bá ìsanwó tiẹ̀ àṣé àwọn kan wà tí wọ́n ti gbé travel house lọ sí àwọn ìlú Cairo lọ́hùn Libya lọ́hùn àwọn kan wà ń bẹ̀ tó ń ti gbé lọ síbẹ̀ tó jẹ́ pé the same thing tó wà níbà ló wà lọ́hùn the same thing tó wà ní Nàìjíríà ń bí ló wà lọ́hùn náà ẹ wò ó nítójú mi wá rí níbi tá a lọ gbogbo ẹ̀ pátá ni wọ́n sọ
báwo mo ṣe escape gbogbo.